Ọkọ mi ó ní àìsàn ọ́sà tí gbogbo wa náà dẹ̀ mọ̀, tó dẹ̀ jẹ́ wípé ó lóògùn tó máa ń lò tó dẹ̀ ti wà òkè. Even ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí gan ṣẹlẹ̀, gbogbo wa àjọ jẹun àjọ ṣeré bọ̀ ìgbà tó yá tó di alẹ́ ló kàn ní ọ́sà yìí tún ti bẹ̀rẹ̀ sí ní ṣe òun yẹn pé inú yẹn tún ti ń run òun nísàlẹ̀ bó ṣe máa ń rọra run òun. Ó dẹ̀ mú oògùn ẹ̀ torí ó lóògùn tó ń lò, ó dẹ̀ mú oògùn ọ̀sẹ̀ ó dẹ̀ lò àdẹ̀wọlé àdẹ̀sùn. Òru yẹn náà ló dé lóní oògùn wípé ìgbà tó ń lo oògùn yẹn inú yẹn ti relieve òun pé but nísìnyí inú yẹn tún ti bẹ̀rẹ̀. Mo tẹ̀ kí fóònù mọ́lẹ̀, mo pe ìkejì ẹ̀, hello Daddy Precious. Tọ́pẹ́ ní ọ́sà yẹn tún ti ń ṣe òun ọ̀ní òkè. Àwọn máa sẹ́ǹdì èèyàn wá ń sìn yìí pé ká máa lọ sí hospital. Wọ́n dẹ̀ gbé mọ́tò, wọ́n dẹ̀ gbé sínú mọ́tò àdẹ̀ lọ sí hospital. Kódà tó fi wọnú mọ́tò gan ó ṣì ń sọ̀rọ̀, ó ṣì ń ṣókàn ní inú yẹn nìkan náà ni ọ́sà yẹn bó ṣe rọra máa ń run òun. Ìrìn àjò yẹn ò jù báyẹn lọ. Ní ọjọ́ Thursday mọ́jú òun náà ní ìrìn àjò yẹn, kò sí ìkìtẹ́lẹ̀ nǹkan kò ṣe. Ó sì ń sọ fún mi gan, ó sì ní program níjọ́ Sunday táwọn kan fẹ́ fún ní award. Mo rí ẹ̀kọ́ kọ́ nínú ìrìn àjò ọkọ mi. Ó máa sá ní Tọ́pẹ́ bá a rí jẹ bá a rí mu, máa di òpó Kristi mú, mi ò dẹ̀ ní wo ẹgbẹ́ ayé, mi ò dẹ̀ ní bá wọn ṣe tí ó wù kí ayé ó máa ṣe. Ìrìn àjò tó bá wù kán máa rìn, mi ò ní bá wọn rìn ju ìrìn àjò Kristi lọ. Mo gbé Ọlọ́run ga wípé ìrìn àjò ìgbàgbọ́ kò bọ́ lọ́wọ́ Tọ́pẹ́ títí tó fi jáde láyé. Ohun tí Ọlọ́run mọ̀ sí ni gbogbo tó bá ṣẹlẹ̀ láyé. Ọlọ́run ló fún wa, òun náà ló dẹ̀ gbà. Lóòótọ́ ó jẹ́ ìrora ọkàn fún mi, ó dẹ̀ jẹ́ ọgbẹ́ ọkàn fún mi torí pé àjọ sọ báyìí bí bó ṣe máa rí nì. Àjọ pẹ̀lú ẹ pé àjọ fìrà wálẹ̀. Olórin kan kọrin, ó ní nínú fúkà mo máa ń rántí ọ̀rọ̀ yẹn láti ìgbà tí èkejì mi ti lọ ni mo ti rántí ọ̀rọ̀ yẹn. Ó ní èrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé tó sọ ẹ̀mí rẹ̀ nù. Ó wá sọ ọ̀rọ̀ kan níbẹ̀ yẹn, ibi ọ̀rọ̀ yẹn ló wá máa ń ta mí lára. Ó ní ikú ò jẹ́ ká dágbére fẹ́nìkejì ẹni, ikú paláréré òkú àdá. Ó jẹ́ òru ọkàn, ó dẹ̀ jẹ́ ọgbẹ́ ọkàn fún mi gan. Tèmítọ́pẹ́ Àlàbí ó jẹ́ ẹni tó yẹ pé ọwọ́ ọ̀tún mi gidi, inú mi, ìfẹ́ mi, torí pé inú ni ìfẹ́ mi àti ẹ̀ wà gan. Ó ní bẹ́mi àti ẹ̀ ṣe jọ máa ń sọ̀rọ̀ ara wa. Tí ọ̀rọ̀ tán bá gbọ́ lẹ́nu ẹ̀, tí ó bá wà ní kòtàngóra, ọ̀rọ̀ tán bá gbọ́ lẹ́nu ẹ̀ ni wọ́n gbọ́ lẹ́nu mi láì ṣe pa ríra. Nítorí pé oró ńlá tí wọ́n dá mi, so ó jẹ́ nǹkan tó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi gan torí wípé kò sí àjọsọ pé bó ṣe máa rí nì. Kò tí ì pọ́sẹ̀ méjì tá a jọ wà ní church kan ládùúgbò mi kan lórogún nìbàdàn ní Ọ̀yọ́ state tó jẹ́ pé bó ṣe ń kọrin báyìí mo dẹ̀ bọ́ sórí keyboard, mo bẹ̀rẹ̀ sí ní play àwọn orin tó ti pẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ padà. Nígbà tá a parí àdìmọ́ra wa, aláwàdà ò ní máa lọ báyìí jẹ́ ń fún ẹ lówó. Mo ní àlàyé ìfowó ẹlẹ́ àtúnjọ ń ṣàwàdà. Tó bá jẹ́ wípé kò ní okun láti ṣerú nǹkan yẹn, kán béèrè lọ́wọ́ wòlíì tí wọ́n lọ church wọn last náà pé ṣé ẹni ìṣó misbehave nígbà tó dórí stage. Funnest part ibẹ̀ náà ni pé orin tí gbogbo èèyàn mọ̀ wọ́n, ikú ọdún yìí o fẹ̀rẹ̀ ló fòmí dá o fẹ̀rẹ̀, ó ń tẹnumọ́ orin yẹn gan ló tẹnumọ́ jù. Ó ló fi dàbí ẹni wípé kíní ó bá wa lójijì. Àmọ̀ràn ni mo fẹ́ gba àwọn ènìyàn pé ohun tí wọn ò bá mọ ìdí ẹ̀ kí wọ́n má máa gbé káàkiri bí rúmọ̀ mọ́. So kí wọ́n di èyí tó jẹ́ òtítọ́ ọ̀rọ̀ mú kí wọ́n tó máa gbé káàkiri fúnra wọn.
fàyè gbà mí ọlọ́run ayọ̀ má jẹ́ n sunkún mọ́. fọ̀nà hàn mí aráyé ti sọ mí lórúkọ rẹpẹtẹ. mo ń tiraka mo ń wọ̀n sùn bàbá jẹ́ kó yọ o. mo mọ gbogbo tó fún mi ọ̀ aráyé ló ń fà sẹ́yìn. olúwa gbóhùn ẹ̀bẹ̀ mi o. ṣàánú mi o ṣàánú mi o. mi ò lẹ́lò mìíràn lẹ́yìn rẹ̀ ṣàánú mi o. Omi ṣe lànà, ọlọ́run o omi ṣe lànà, bàbá mi. tọrọgbọ́n orí mi ò gbé. Omi ṣe lànà. Alọ́lá 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 làṣàjà o alọ́lá. Omi ṣe lànà, omi ṣe ọlọ́run bá.